سبحان الله والحمد لله بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ولا الرحيم إله إلا الله asadi Ọlọ́run ọba látàrí ṣaitan àwa bẹ̀rẹ̀ lórúkọ Ọlọ́run ọba náà ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run ìkẹ́ àtọ́lá kí ó bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kí ó sì bára lé ànábì kí ó sì bá gbogbo àwọn sàhábà lẹ́yìn ànábì títí fi wá kan gbogbo àwa náà tí a ń bẹ lórí ìlànà ànábì wa Muhammad lọ́kùnrin àti lóbìnrin lọ́mọdé àti lágbà pàtàkì jùlọ tí a ń gbọ́ mi ní wákàtí ọ̀wọ̀ yìí wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu lẹ́yìn wá gbà ní ìntà mú wá kí ni ò jẹ́ kádùrà ó gbà ẹ jẹ́ akọ́ra wa díẹ̀ nínú àwọn ẹ̀kọ́ tí ń jẹ́ kádùrà èèyàn ó gbà ẹ̀kọ́ báwo la ti ń ṣe àdúrà tí ó wà jẹ́ sábàbí gbígbàdúrà nítorí wípé ọ̀pọ̀ ní sọ wípé àwọn ń ṣe àdúrà ṣùgbọ́n àdúrà àwọn ò gbà tí gbogbo wa sì mọ̀ wípé Ọlọ́run ọba fúnra ara rẹ̀ ló pàṣẹ àdúrà láti inú Al-Qur'an níbi tí Ọlọ́run ọba ti ń bá wa sọ̀rọ̀ wípé ud'uni astajibu lakum Ọlọ́run ọba ní ẹ pè mí èmi ó sì dá yín lóhùn gbogbo wa náà la sì mọ̀ Ọlọ́run wípé ó wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni Ọlọ́run kò sí nǹkan kan tí Ọlọ́run ọba sọ láyé tí Ọlọ́run ọba ò ṣe kò sí nǹkan kan tí Ọlọ́run ọba mú wá pé ẹ ṣe léyìí máa ṣe báyìí fún yín kò sí àdéhùn kankan rí kó má mọ̀ ṣe fún àwa ẹrú rẹ̀ kí ni ò wá jẹ́ kádùrà tí ọwọ́ gbà in tí ò jẹ́ kádùrà rẹ̀ gbà wá gbọ́ díẹ̀ ń bẹ̀ kọ́ ọ̀tọ́ máa dá Ọlọ́run ọba lẹ́bi alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ǹjẹ́ ọmọ sí Ọlọ́run ìwọ náà mọ̀ pọ̀ mọ́ ó sì ládùúrà rẹ̀ gbà tọ́ ọ bá fẹ́ ṣe àdúrà ẹ̀yàn máa ń bẹ̀rẹ̀ àdúrà lẹ́ni tí ń kọ́kọ́ dá ọpẹ́ fún Ọlọ́run ni ọ wá sọ àsàlátù léyìí tó pọ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹlẹ́ẹ̀kẹta ọ ní láti ní lọ́kàn wípé àdúrà tí mo ń ṣe yọ gbà ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀yàn ń farabalẹ̀ níbi téèyàn ti ń ṣe àdúrà ni ìwọ náà mọ bó ṣe ń ṣe tó o bá lọ bá olówó tó o bá tọrọ owó lọ́dọ̀ rẹ̀ tí wọ́n bá ní bàbá ń sùn ọ farabalẹ̀ bàbá ò jí ni bẹ́ẹ̀ náà gẹ́lẹ́ lórí lọ́dọ̀ Ọlọ́run ó ṣe wá farabalẹ̀ lẹ́nu àdúrà tó ń ṣe ẹlẹ́ẹ̀karùn ọkàn rẹ gbọdọ̀ wà níbi tó ti ń ṣàdúrà ọ̀ ń ṣàdúrà níyìn ọkàn rẹ sì ń bẹ ń bò mí ọ sì ládùúrà rẹ ò gbà ẹlẹ́ẹ̀kẹfà ẹ̀yàn máa ń bẹ lọ́hùn lásìkò tí ó bá rọrùn àti lásìkò tí ó bá nira àsìkò tó bá nira à ń bẹ lọ́hùn bẹ̀ kí ló wá dé tó ṣe pé ìwọ àsìkò tó bá nira nìkan ni wọ́n máa ń bẹ Ọlọ́run ọba ẹlẹ́ẹ̀keje ni wípé ẹ̀yàn ń bẹ nǹkan méjì Ọlọ́run ọba la máa ń bẹ orúkọ tó ń fà sí orúkọ Ọlọ́run ni ǹjẹ́ o ti wádìí orúkọ tó ń fà ọ̀dà tó bá jẹ́ wájú orúkọ Ọlọ́run ni ṣé bí wọ́n ṣe ń pè lọ ń pè ẹlẹ́ẹ̀kẹjọ ẹ̀yàn máa ń bẹ Ọlọ́run ọba lẹ́ni tí ohùn rẹ̀ kò ní lọ sókè bẹ́ẹ̀ ni kò sì ní wálẹ̀ jù nínú àwọn nǹkan yìí ǹjẹ́ o ti ṣàwárí wípé ẹrú ẹlẹ́ṣẹ̀ nìyẹn tó ṣe àwárí àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ tó sì tọrọ àforíjì lórí ẹ̀ tó sì ṣàwárí gbogbo ohun tí ó ti jẹ́ ìkẹ́ tí Ọlọ́run bá ti ṣe fún ọ tó sì dá ọpẹ́ fún Ọlọ́run bá lé àwọn ìkẹ́ yìí lórí bákan náà gbogbo ẹni tó ṣẹ̀ ǹjẹ́ o ti lọ tọrọ ǹjẹ́ o lọ túbá lọ́dọ̀ rẹ̀ ó sì ládùúrà rẹ̀ ò gbà ọ̀dà nígbà tó ń ṣàdúà ibo ló dojúkọ kí ni tó dojúkọ ṣé àwọn kìí tí ń bẹ́nu lé ẹ̀ ló dojúkọ àdúrà rẹ̀ ò lè gbà Ọlọ́run ọba kíblà ibi ìdojúkọ lẹ́yìn mọ́ ń dojúkọ kíblà kó wá tọrọ nǹkan Ọlọ́run ó ṣe fún wọn mọ̀nàkà yìí ǹjẹ́ òun gbọ́ mi tẹ́yàn bá ń ṣe àdúrà lọ ẹ̀yàn máa ń gbé ọwọ́ sókè níwọ̀nba tí ò ní gajara lọ lẹ́ni tí ó fi tẹ́wọ́ síwájú Ọlọ́run bákan náà ẹ̀yàn ó máa ṣe àdúrà lẹ́ni tí ò ní tayọ àlà ò ní bẹ́ nínú àdúrà ò ní pè nǹkan míì ẹ̀yàn máa ń bẹ Ọlọ́run ọba lẹ́ni tí ó rẹra rẹ̀ lẹ̀ fún Ọlọ́run ọba gbogbo àwọn nǹkan tá a kà yìí ló lè jẹ́ kó o rí gbígbàdúrà àwọn kinní yìí tó ní ni ò jẹ́ orí gbígbàdúrà wá wò
Ọlọ́run ọba ó sọ níbòmíì nínú Al-Qur'an ó ní nígbà tí ẹ̀yin ẹrúsìn mi táwa ẹrúsìn rẹ̀ tá a bá ń pè tá a bá ń fẹ́ kí òun ọba òun ó jẹ́ pé wa falyastajibu li ó ní ǹjẹ́ ó ti jẹ́ pé mi náà a ní láti jẹ́ pé òun Ọlọ́run náà kó tó di pé òun ó jẹ́ pé tiwa náà ṣé ó kírun ṣé ó gbàwẹ̀ ṣé ó yan zaka ṣé ó lọ sí ájì fúnwọ́ tó wó ń bẹ ní ọwọ́ rẹ̀ ǹjẹ́ ó ń ṣe sàrá ó ń ṣe dáadáa sóbì síyàwó sọ́mọ ó sì ládùúrà rẹ̀ ò gbà àwọn kìíní yìí tó bá ti yé ṣe tó bá ti jẹ́wọ́ ń bẹ̀ àdúrà rẹ̀ ò lè gbà ò kìí sì pè ṣé ó gbọ́ Ànábì ní mẹ́ta ni gbígbàdúrà inú wípé kó tọrọ ká fún ẹlẹ́sẹ̀kẹsẹ̀ àbí wípé kó tọrọ ká lọ lára di ọjọ́ àlìkìyámọ̀ fún àbí kó tọrọ nǹkan ká wá fi gbé ìkan kúrò nínú àwọn aburú tí ń bẹ lọ́nà fún bẹ́ẹ̀ ni kò sí àdúrà téèyàn ṣe láyé tí àdúrà ní ọ̀nígbà o Ọlọ́run ó gbàdúrà rẹ̀ yóò gbàdúrà mi yóò gbàdúrà wọn yóò gbàdúrà gbogbo wa gbogbo ohun tá a bá fẹ́ ní oore Ọlọ́run kó ṣe fún wa èyí tá a fẹ́ ní aburú Ọlọ́run kó lè jìnà ǹjẹ́ èmi ni ọmọ ìyá yín nínú Islam àfàwà Ismail Kéwúgbèmí tọ́lọ́run ló ga jù salamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Subhanallah walhamdulillah.